gbàgbé mi. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi ìlàyé, òun nìkan lolùkápá gbogbo ayé. Ya Rabbi dákun má gbàgbé mi náà, rán lánàá sí mi ní kíá. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi ìlàyé, ọbọ lọ́hùn mi ìlàyé, olùkápá gbogbo ayé. òun nìkan ní. Ya Rabbi dákun má gbàgbé mi náà, rán lánàá sí mi ní kíá. Kábíyèsí ọba lọ́hùn mi ìlàyé. Kábíyèsí ọba lọ́hùn mi ìlàyé, ìwọ lọ̀gbàgbà tó ń gbà láyé lẹ́nìkan. Mo ké pé ọlọ́jọ́ òní pẹ̀lẹ́bẹ́, jọ̀wọ́ tètè bá mi sáyìn iṣẹ́ mi o. Lójú ọ̀tá bí ká pàtẹ́ ká má ta, lójú wọn bí ká ṣó ká má jèrè, lójú ẹlẹ́ni ní bí ká wólulẹ̀ ká kú, lójú wọn bí ká mú mi kó pa wá lórí o. Ìbàjẹ́ èèyàn kò dáṣẹ́ Ọlọ́run dúró o, rán lánàá sí mi ní kíá. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi ìlàyé, Àgbékẹ́ mo tún dé. olùkápá gbogbo ayé. Ìlàyé mo ń Ya bẹ̀ Rabbi dákun má gbàgbé mi náà, má ṣe gbàgbé rán lánàá sí mi ní kíá. ọjọ́ ti jìnnà tí irun ti ń bẹ ní agbárí. Ọjọ́ ti jìnnà tí irun ti ń bẹ ní agbárí. Ọjọ́ ti pẹ́ tátà ń pàkó tí ń bẹ lẹ́sẹ̀ o. Èékánná ò lè bínú kúrò lọ́wọ́ kó bọ́ sórí, èyàn ò lè bínú kúrò lẹ́nu kó bọ́ sẹ́sẹ̀, a ò lè bínú orí ká fi fìlà dé bàdí. Ọjọ́ ti pẹ́ tí mo tún ṣe prayer mi bọ̀ o, ṣùgbọ́n mo mọ̀ pọ̀rọ̀ mi á dayọ̀ láṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n mo mọ̀ pọ̀rọ̀ mi á dayọ̀ láṣẹ Ọlọ́run. Aṣọ ẹ̀gàn mi dògo, aṣọ yẹ̀yẹ́ mi dá yẹ́yẹ́. Allah will turn my reproach into glory. Òrè mi àjẹ ọ̀tá mi alànà káwọ́ lórí. Ya Rabbi dákun bá mi dojú tẹ̀lẹ́ gan-an, lánàá sí mi ní kíá. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi ìlàyé, Bẹ́ẹ̀ ni nìkan lolùkápá gbogbo ayé. ó la lágbára Ya sọ́jà Rabbi lágbára dákun má ayé lọ. gbàgbé mi náà, Wàláì. rán lánàá sí mi ní kíá. Orí tí ó gbé ni kò ní takoni ni mo máa ń gbọ́. Orí tí ó gbé ni kò ní takoni ni mo máa ń gbọ́. Ayé tí ó gbé ni kò ní tètè sùkònà máa wí. Ibi ayọ̀ mi wà kẹsẹ̀ máa ṣàìgbé mi débẹ̀ o. Lọ́jọ́ ayọ̀ mi kò rí má ṣe tako mi o. Má jẹ́ n kú ṣáájú kíre mi tó wọlé dé. Òrè tí ó pa mí lẹ́kún má ṣe fún mi rárá. Òrè ẹ̀dẹ̀ Ọlọ́run èmi ò fẹ́. Má jẹ́ ń tẹ́ni tí kà láyé mi, Ya Rabbi dá mi lọ́lá. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi ìlàyé, Aláṣẹ làwọn tún dé. olùkápá gbogbo ayé. Ọpẹ́yẹmí. Ya Rabbi dákun má gbàgbé mi náà, Ọmọ Mọ̀lábà rán lánàá sí mi má ní gbàgbé kíá. mi. Ká ṣiṣẹ́ bí erin ká wá máa jẹjẹ lírí. Kódà ká ṣiṣẹ́ bí erin ká wá máa jẹjẹ lírí. Ya Rabbi jọ̀wọ́ má fi kọ́rọ̀ mi. Bí erin lọ lọ́la tí gbó ti jù wá mi. Àjànàkú ló lẹ́gàn ẹ má jiyàn sọ̀rọ̀ mi. Gbogbo ibi tí n bá ti dé kànnà kápọ̀ òun nìyẹn. Òun ló lọ́wọ́ ọlọ́rọ̀ náà táyé ń wí. Òun ló lókìkí olóríire táyé ń sọ. Má torí ìmọ̀ kó fi gbowó tó fi ta mí lọ́rẹ. Má jẹ́ ọ̀nà kan tán kí n torí kan aláwùrọ̀ bí. Jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi, iṣẹ́ ọwọ́ mi, jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi ó tó mi náà. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi Jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi tó mi náà. Ọba ìlàyé má jẹun ṣe lásán o. Ya Rabbi dákun má gbàgbé Má jẹ́ ń ṣiṣẹ́ bí erin jẹjẹ lírí o. Bòrán Dangote sí mi kò di iṣẹ́ ẹ lọ́wọ́. Bòrán Adénúgà sí mi kò di ọlá ẹ rárá o. Bọ́tẹ̀dọ́lá gbà mí lọ́mọ ó kéré nínú iṣẹ́ láyé. Kí ọ̀ràn Sàràkí sí mi kó jíṣẹ́ ní wéré. Òwe òmùgọ̀ ní pélé sàn mí dùn joyè lọ láyé. Nínú sáà àti ìsọ̀kan o. Nínú sáà àti ìsọ̀kan o. Ṣèmi náà láṣíwájú. Àdáni má gbàgbé lọ́bọ lọ́hùn mi Ẹnu ẹni la fi kọ́ méje o. olùkápá gbogbo ayé. Ẹnu ẹni la fi pèsè dídìrẹ́.
sin ìrókò jẹ́ kí n pẹ́ láyé kí bàbá òjogún kí àjọgbọ̀n jẹ́ kí n pẹ́ láyé aṣọ àparò tó gbó àpẹẹrẹ mi gígùn ni bọ̀ kí n ṣe lẹ́wà tó sọ wọn láwùjọ ọ̀tá mi tó ń lu omele kírawọ́ mi dẹ̀wọ̀ bá ń lu gángan fún àlùjọ sákàrà o bá ń lu gángan fún àlùjọ sákàrà kójó láyé rí lù ó kójó láyé rí lù ó jẹ́ kí n pẹ́ láyé. Adáni má gbàgbé lọ́bọ̀ lọ́hùn mi láyé. Ọlọ́run bá mi pọ̀ tá lẹ́nu mọ́ tètè gbàdúrà mi o. Yàrá bí dákun má gbàgbé mi náà. Àmín. Alánú sí mi ní kíá. Kádàrá o papọ̀ o àyànmọ́ gan ṣọ̀tọ̀tọ̀ àyànmọ́ tèmi pẹ̀lú tiẹ̀ lè má papọ̀ Ọlọ́run ní ọba ọlọ́lá má yà wá lọ́rọ̀ mi òkè àgbà ni mo fẹ́ gùn yìí má jẹun jábọ̀ ewé kì í bọ́ lára igi kí o má mọ̀ sí i ewé kì í bọ́ lára igi kí o má mọ̀ sí i rán lánàá sí mi ní kíá Adáni má gbàgbé lọ́bọ̀ lọ́hùn mi láyé. ọba ìláyé o. Olùkápá gbogbo ayé. Ìwọ nìkan lọ́ba tó kápá gbogbo ayé o. Alánú sí mi ní kíá. Kórí mi gbé mi débi re nílé ayé kọ́lọ́ ń sọ mí déyàn pàtàkì láwùjọ ògbàgbà nábì Muhammad bàbá Fatima dákun jọ̀wọ́ má gbàgbé mi ọmọ Àlàó. Orí mi gbé mi débi re nílé ayé kọ́lọ́ ń sọ mí déyàn pàtàkì láwùjọ ògbàgbà nábì Muhammad bàbá Fatima dákun jọ̀wọ́ má gbàgbé mi ọmọ Àlàó. Ọlọ́run wá sọ ẹ̀gàn mi dògo lójú aráyé pátákó ẹṣin kì máa jẹ́ṣin òṣùbù rárá ògbàgbà nábì Muhammad oníṣẹ́ ńlá dákun jọ̀wọ́ má gbàgbé mi lọ́dún táwa yìí o. Orí mi gbé mi débi re Ọlọ́run nílé má ayé gbàgbé mi. kọ́lọ́ ń sọ mí déyàn pàtàkì láwùjọ déyàn pàtàkì láyé o. bàbá Fatima Wàláhì. dákun jọ̀wọ́ má gbàgbé mi. Àlàó. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹ̀yìn èèyàn mi ẹni tó forí ti dé òpin ṣóhun náà ń kí bó jẹ́ ẹ̀bùn ló ní ọ̀rẹ́ mi fi gbìyànjú kún kódà bó jẹ́ ọgbọ́n orí ni fi gbìyànjú kún kọ́lọ́ ń pín gbogbo wa pátá lérè tó pọ̀ o Ọlọ́run jọ̀wọ́ má gbàgbé mi Ọlọ́run jọ̀wọ́ má gbàgbé mi lọ́dún táwa yìí o. Orí mi gbé mi débi re Ọlọ́run nílé ayé gbìyànjú kọ́lọ́ ń sọ mí déyàn pàtàkì láwùjọ Àjẹunṣẹ́ lásán o. ògbàgbà nábì Muhammad Ọba bàbá ìlàyé mo máa ń bẹ̀ ọ́ pẹ̀lú èdè ni. Ìbùkún Ọlọ́run ló mú ẹ̀dá làlàyé. Ìbùkún Ọlọ́run ló mú ẹ̀dá làlàyé. Láì ṣe làálàá kankan tá fi dọlọ́lá àṣìpá òwe pátámánì fẹ́ni tí ó gbìyànjú. Èmi ò sùn kí lè bá a sùn ṣúkúrọ̀ líláyìí. Ọlọ́run jọ̀wọ́ jẹ́wọ́ ara rẹ̀ láyé mi àgbékẹ́. Ọlọ́run jọ̀wọ́ má gbàgbé mi. Ọlọ́run jọ̀wọ́ má gbàgbé mi lọ́dún táwa yìí o. Orí mi gbé mi débi re nílé ayé kọ́lọ́ ń sọ mí déyàn pàtàkì láwùjọ Orí mi má sùn o. ògbàgbà nábì Muhammad bàbá Fatima Ẹlẹ́dàá mi máa dákun jọ̀wọ́ má tako gbàgbé mi Àlàó. Dákun jọ̀wọ́ má gbàgbé mi ọmọ Àlàó. Ògbàgbé Alájí Ọláìyá Ibrahima aláṣẹ Aroma Eatery pẹ̀lú Ọlák filling station kárí àgbáyé bàbá alájà Àmínà ìyá àbèjì Àbẹ̀kẹ́ Adé ọmọ oníkirun àgùnbẹ́ onílẹ̀ òbí olówó tó ń fowó ṣàánú má ní bàbá ògbàgbé Alájí Débísí ọlọ́pẹ̀yàn ìdá méjì Ìbàdàn tó ń pè lẹ́nìkan ṣoṣo Àrẹ̀mú òòṣà oníwà tútù bí àdàbà ọlọ́pẹ̀yàn lórí kan tó ń ṣàánú ọ̀pọ̀ rí ògbàgbé Ájímù nírú Àjíbọ́lá aláṣẹ Ọládùn ní hòtẹ́ẹ̀lì o nílùú Ìbàdàn ògbàgbé ọba Sàlíù Adétúnjì bàbá wa Àkànmú ajé ògúngún ní sọ̀wáhùn bàbá kẹ́ẹ̀pẹ́ kábíyèsí fún bàbá kádé ọpẹ́ lórí káṣẹ ọpẹ́ lẹ́nu ẹnjìníà Ṣèyí Mákindé bàbá kẹ́ẹ̀pẹ́ sẹ́nitọ́ Sọjí Àkànbí támọ̀ sí ẹ̀sọ́jẹ àwọn olóṣèlú tán yàtọ̀ sí ọ̀jẹ̀lú àwọn olóṣèlú tán yàtọ̀ sí ọ̀jẹ̀lú. Orí mi gbé mi débi
kájọ pàṣẹ kẹrẹ káṣẹ ó pẹ́ lẹ́nu ó gbàgbé Jífádé Báyọ̀ Àkàndé aláṣẹ Splash FM pẹ̀lú Lágẹ̀lú ẹ ò ní ṣì sọ ó gbàgbé Hájì Lateef Adigun kókó ń bì ló ó gbàgbé bàbá wa Hájì Muideen Ajani Bello oníwàsí àgbáyé ó gbàgbé Hájì Abdullahi Sulaimana Ìdòwú Òkè aláṣẹ Sulẹ̀ bọ́tà ọlọ́njọ́ má gbàgbé mi Àgbékẹ́ ọlọ́njọ́ má gbàgbé mi Ṣukuralilayi ọlọ́njọ́ má gbàgbé mi ọmọ Mọ̀lábà ọlọ́njọ́ má gbàgbé mi ọmọ Sùnbọ̀ gbogbo ẹni tó bá mi ṣámi àmì fẹ̀yìn gan gbogbo ẹni tó bá mi ṣámi ọlọ́run ọba kò ní gbàgbé wa ọlọ́njọ́wọ́ má gbàgbé mi lọ́dún táwa yìí ọlọ́njọ́ má gbàgbé mi lọ́dún táwa yìí o. Orí